ẹ kò lágbára láti ṣàkóso ètò ìnáwó ìjọba ìbílẹ̀. APC Ọ̀ṣun kìlọ̀ fáwọn aṣòfin. ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Ọ̀ṣun ti sọ pé ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà kò ní agbára láti ṣòfintótó bí owó ṣe ń wọlé àti bó ti ń jáde níjọba ìbílẹ̀. ẹgbẹ́ APC fẹ̀sùn kan ilé-ìgbìmọ̀ pé ohun tí kò kàn wọ́n ni wọ́n ń ṣàyọjú ràn sí. nínú àtẹ̀jáde kan láti ọwọ́ akọ̀ròyìn àgbà fún abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun Olúmídé Tìámíyù lọ́jọ́ Monday láwọn aṣòfin náà ti sọ wípé àwọn tí òfin dá mọ̀ nìkan ni wọ́n lè bu ọwọ́ lu owó káńsù ní báǹkì. wọ́n kìlọ̀ fún báǹkì UBA láti má ṣe san owó káńsù fún àwọn alága àti káńsẹ́lọ̀ ẹgbẹ́ òṣèlú APC. ṣùgbọ́n olórí ẹ̀ka ìròyìn fún ẹgbẹ́ òṣèlú APC lọ́sùn Kọ́lá Ọlábísí bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ àwọn aṣòfin yìí. ó ní wọn kò ní agbára láti ṣe òfintótó ètò ìṣúná ìjọba ìbílẹ̀. ó sọ síwájú pé nǹkan èèwọ̀ ni ó jẹ́ fáwọn aṣòfin láti tójú bọ ọ̀rọ̀ ìṣàkóso àwọn káńsù nítorí ilé-ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè yìí ti fún ìjọba ìbílẹ̀ lómìnira lórí ohun gbogbo tí wọ́n bá ń ṣe.